ṣojú lásán. Bíbélì gan ó ṣàkọsílẹ̀ rẹ̀ wí látùgbà kan ṣùgbà kan. Látùgbà Jòhánù Bátísì títí di èkó àkókò káyà bá lé ìjọba Ọlọ́run létí di àfagbára àfipáwọ̀. Ṣojú lásán o kọ̀yàn mú yí ọnú ìjọba Ọlọ́run. Ojúbọ̀rọ̀ ẹ̀yọ̀ gbọmọdé lọ ẹ̀rùn àtẹ̀kùrọ̀ ọmọdé pa ẹ̀jẹ̀ kọ́kẹ́ ewu kọ́ba kí ewu kọ́ba. Ojúbọ̀rọ̀ gbá wàá yọgbá wàá múra wàá tiraka wàá gbìyànjú láti gbá ọmọ rẹ̀ lọ nǹkan yóò ṣe jàǹbá kó ìlera rẹ̀. Kété kọ́ bá dá láyé ọgbà akọ́nìyàn yóò ṣe òpinnu. Ọgbà akọ́nìyàn mọ̀ọ́mọ̀ ẹ ṣe pé ó ṣèṣì. Ọgbà akọ́nìyàn kẹ mọ́kàn wí mo fẹ́ ṣe lè èyí. Ó ní àkórí ọ̀rọ̀ tòní mi jẹ́ alágbára lẹ́mìpa ìgbà. Alágbára ìrákò gbòòyà ìrákò ti pinnu ìrákò ti sáìn nígbà tí sójà yà sáìn èèyàn ní nípa ìgbà ìjọba Ọlọ́run. Ó túmọ̀ sí pé wíwọ fẹ́ máyè rẹ̀ kí Jésù kí èṣù àríkọ́ àlọ́kọ́ ọ̀run fẹ́ rí ọ wíkọ́ àlọ́kọ́ yà máyè rẹ̀ kí Jésù. Kí n rán lè rìn ọkàn bẹ̀ sí àṣà ọ ní mẹ́sàn-án mẹ́wàá wí ọmọ ra ọ ṣàyẹyẹ o ó kó oríire o wọ́n ti máyè rẹ̀ kó Jésù. Ṣe bá kó ti rí o. Ṣe kọ́ ga ọṣẹ́ rẹ̀ kan ya gbàlù kan bẹ̀ sí àjò wí ọ̀nìkan lọ́ra aran kan jọ yí ìwé líbe tẹ́lẹ̀ kan jọ ṣuṣẹ́ òbí kan bá ń gbé ọbùnrin abánidẹ́ṣẹ̀ kó bá ń fa ẹ́yà. Wọ́n ti máyè rẹ̀ kí Jésù inú ràn yọ̀ dùn. Ṣùgbọ́n òwò gẹ́gẹ́ bí ọ̀nìkan wọ́n yan ọ̀nà ìyè ni. Òun lọ́ àmì tipátipá àmú dúró sórí ọ̀nà ìrere kan ìwọ yan. Látùgbẹ́ ẹni títí di sí o ọ̀ní bá yan ọ̀nà ọ̀gbàlà. Ọ̀ní bá ṣe ti Jésù Kristi wọ́n gbọ́dọ̀ pín nínú ọkàn rẹ̀. Látùgbà Jòhánù Bátísì kẹ́ ìṣẹ̀lẹ̀ ló gba Jòhánù Bátísì. Jòhánù Bátísì lẹ́yìn ìrìnwó ọdún kí wòlíì ti báyọ̀ ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ gbẹ̀yìn títí di àkókò kan kọ Málákì ni. Láàárín Málákì àti Mátíù ìrìnwó ọdún nílẹ̀ 400 years. Òun ni wòlíì ká kọ́kọ́ sọ̀rọ̀. Kẹ́ òun kan sọ kẹ́ àtẹnumọ́ Jòhánù Bátísì kan ronú kó àdá. Torí ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Òun ní ṣáájú Jésù, òun ní polongo Jésù, òun ní lọ ṣáájú Jésù Kristi. Látùgbẹ́ ni o títí di sí ọ̀rọ̀ ìjọba Ọlọ́run. Ọ̀rọ̀ kọ̀nìyàn tí a di àtúbí. Ọ̀rọ̀ kọ̀nìyàn tí a yí ọnú ìjọba Jésù Kristi. Wọ́n ṣe kẹ́yìn o ọdẹ àfagbára wọ̀. Òun ní bẹ̀rẹ̀ wàásù ìjọba Ọlọ́run lọ́nà kò ṣe sàn lọ́nà kan yàtọ̀. Òun ní sọ nípa Mèsáyà pé Jésù o òun ní Mèsáyà òun ní Olúwa ìráyé dúródè. Òun náà bí kò wá o kájà kó gbá kété ọ̀nìyàn á gbà ń là kó nínú ẹ̀ṣẹ̀ rán. Òun ní ṣe àfihàn Mèsáyà pé ọ̀nì àmì òróró Ọlọ́run òun lè yí o òun gan nílẹ̀ ṣáájú rẹ̀. Ṣáájú àkókò òní oríṣiríṣi kékeré ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nírú àkókò àtùkò rí tá a bá o òun ni a ṣe àfihàn. So látùgbà tẹ́rẹ̀ nì ní ìjàgùdù ní ti ṣẹlẹ̀ láàárín ẹ̀mí òkùnkùn àti ẹ̀mí ti Ọlọ́run. Èyí awí ọ̀dọ̀ mi ní kẹ́ ẹ já sí tàn awí ọ̀dọ̀ ní kẹ́ ẹ já sí. Ogun rìn dìde fún ọkàn ọmọ nìkan kan ṣoṣo ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀mí a fẹ́ borí rẹ̀. Ṣùgbọ́n kọ́nu fúnra rẹ̀ kó bá ti mọ lùgbòyà kó bá ti mọ faraya kó bá ti mọ dọ́lọ́gbọ́n kó bá ti mọ jọ́ni kan jẹ́ pé ó ti yàn láti lọ sí ìjọba Ọlọ́run kó bá ti mọ jọ́ni kan láfojúsùn ayé ọ̀dọ́ ni ògbàlà ẹ̀dẹ̀ ayé òyí ọ̀nà ìjọba Ọlọ́run. Ṣé ọ̀rọ̀ ìjọba Ọlọ́run náà ṣe ọ́ ká ọ lára? Àbí òyì bá náà fẹ́ sí ọ ṣá? Àbí ọ ṣe tùfẹ́? Àbí ọ yín mú sí ọ? Àbí ọ ṣe nínú bíní sí ọ? Wọ́n rè láyé rẹ pé kán bá ti ránṣẹ́ rẹ lé ṣọ́ọ̀ṣì wé kán gé sọnù. Ẹ̀yẹ kì í rí bá. Kọ́ bá dé ìjọba Ọlọ́run wà sápá tẹ̀rẹ̀ o. O gbọ́dọ̀ múra dá nínú bíní. O gbọ́dọ̀ gbé àgbélébù rẹ kó wọlé alẹ́ Jésù lójoojúmọ́. Látùgbà Jòhánù Bátísì títí di àkókò bẹ́ẹ̀lì wí
ìjọba ọlọ́run ó ṣe kẹ́yìn o ọdẹ àgbàgbára o ṣé wàá yóò yí ọ lé kọ́ bá yí ọ lé kété àtúnṣe ọ̀nà rẹ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wàá rí adé etí rẹ sí kété wọn ọ̀rọ̀ àlùfàǹṣá kàn fẹ́ sọ láti mú dá padà sínú ẹ̀ṣẹ̀ wàá kó dé fìlà rẹ wà àwọn bí kò á kọjú rẹ sí ibi kan kọ sí fìlà nìkan kọ mú owó bẹ̀ ìbẹ̀ lọ ajá kan kọ sí ọ̀nìkọ́ni ọ̀nì òbí hàn àbí ọ̀gá àbí bọ́yá òbí ni bọ́yá àwé ni kàn wí àjọ sin Jésù ajá kan kọ fìlà mú owó bẹ̀ wà kọ́ sí hàn wà rẹ̀ àtẹ̀lé Jésù Kristi ká wo Jésù Kristi olùpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ pé ìgbàgbọ́ra òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọlọ́run mú kó tẹ́ ọmọ ipá ọmọ gbà mí léjọ́ ni àdẹ̀kọ́ orúkọ mi sínú ìwé yìí ọ̀nìkan gbàlà káríbi tí sílé ìjọba ọlọ́run ire o.